Jesus! Oh, Jesus! lọ fà báyìí o. God have mercy upon Fẹ́ràn tí us. mi tẹ̀ gbọ́kàn tẹ̀ ọkọ̀ ra ọjà báyìí. Gbàrà ló já mi jẹ báyìí. Mo ní láti gbọ́jà sórí náà. Okay. Oh yeah now. Let's go. I want problems! Àlàyé. Yàrá mi ní gbọ́kú ẹ̀. Lẹ́yìn yẹn sì wà lọ́wọ́ mi náà, mo ní ṣé kí n máa mú bọ̀ ni. Jésù! Àlàyé o máa ń fọ́ ara mi. Yóò máa mú kinní ìbọ̀. Ẹ̀rù yẹn ti wà lọ́wọ́ mi náà. 30 minutes. Kò lè dúró 30 minutes tó mọ̀ pé ó yẹ kí ti What's going on here? Bàbá ló ń yún mi. Ẹni ti gba bàbá sára náà. Ìyá máa pè padà. Ṣùkúrọ̀. Kasongo yeye. Ẹ gbà mí. Mo bá rí nanga. Èmi rò pé igbó nìkan ló ń fà ni. Ó tún ti mú olè. Ó ti mú mọ́lẹ̀. Fóònù alájà kan nìyẹn lọ́wọ́ ẹ̀. Wá ṣé mo lè sọ pé ọlọ́fẹ́ bá mi bá tiẹ̀ jẹ́ ṣáà. Wọ́n gbogbo wèrè yẹn ṣó lè fẹ́ bá tiẹ̀ jẹ́ ni. Ọlọ́run, okay. Ó yá ajé kì í sọ kinní kan fún ẹ. Wọ́ọ̀nì mo fẹ́ jà yìí. Wọ́ọ̀nì mo fẹ́ jà yìí. Ayé ṣe òwe fún ẹ o. Iye fóònù alájà tó sọ pé kí n bá wọn ká ló tún lọ jí torí pé ó fẹ́ gba nǹkan tó máa ń bá ó fẹ́ dàda wo nìyẹn torí o mọ̀ pé mi àti lájọ wà nílé so nítorí pé mi àti ẹnìkan lájọ wà lẹ́sìn yìí mi ò ní lè sọ máa gbé fóònù sí i máa dẹ́ pè alájà máa pé wọn kò ti lọ jí fóònù wọn fẹ́ lọ tà. sọ fàlàjà mi sọ fún mi ọyá náà gbára ẹ̀ ní da fún ẹ fẹ́ lọ sọ fàlàjà. etí mi ṣùkúrọ̀ ọyá máa múra lé tà. àlá.